Nigeria. And you love Nigeria, you don't see beyond your nose. There are millions who can run affairs of Nigeria who are not even coming out. Millions. So why should you die on behalf of one who is probably performing mediocre as a mediocre? With all due respect. Ẹ̀yin èèyàn mi, ṣé bàbá Ọbásanjọ́ ń support àwọn ọmọ Yíbò ni? Mo ní wá bí wá ni kò yé mi o. Àbóyé ẹ̀yin náà. Bàbá Ọbásanjọ́ gbọ́ wípé Yorùbá fẹ́ dá dúró. Wọ́n sì gbọ́ wípé Biafra wọ́n fẹ́ dá wà. Bàbá Ọbásanjọ́ wá issue síta wípé kí federal government kí wọ́n allow Biafra to be. Sì tí wọ́n ready láti jẹ́ kí wọ́n ṣe kíni kí wọ́n become president ní Nigeria. Okay. Àwa náà dẹ̀ wá sọ wípé a fẹ́ dá dúró. Just the same way tí àwọn Northern League of Democrats wọ́n wá bá yín bàbá. Wọ́n ń pè fún ìdádúró tiwọn. Kí ló dé tẹ́yin wá ń sọ fún àwa tẹ́yin condemn Yorùbá nation, Oòduà nation àbí Oòduà republic. Tẹ́yin sọ wípé you prefer to be more you are more Nigeria than Oòduà republic. But yet ẹ̀yin yẹn náà lẹ́dẹ̀ ń pè Nigeria government kó fún àwọn Biafra ní ilẹ̀ wọn wípé kán dá dúró. Bàbá ọmọ bo ni yín sà. Àwọn ọmọ lábẹ́ yín a fẹ́ wá mọ̀ òtítọ́ ní ọ̀rọ̀ ìjà kọ́ èébú kọ́. Bàbá ọmọ bo ni yín, ibo lẹ̀ ń jà fún. Obasanjo ni wọ́n ló sọ bí punishing Igbo for January 1966 coup. Biafra is unfair. He said Nigeria's 3 major ethnic nationalities, Hausa, Igbo, Yoruba, had at one time or the other attempted to break up the country through secession. It is true. Kí ló dé tó ṣe wá já wọn kan lè wá support tẹ́ ń condemn àwọn kan. Tí gbogbo yín tẹ́ ń rúlu Nigeria láti ìgbà independent tó bá jẹ́ wípé plan wípé Nigeria máa dáa ẹ fi ìpìlẹ̀ rere lélẹ̀ foundation tó dáa ni. Ṣé rò wípé bí tí gbogbo wa bára wa ìlà máa bára wa. Ẹ̀yin náà ló yẹ ká máa bì. Ibi tẹ́ tukọ̀ yẹn dé la bá dé nísìnyí. Former President Olusegun Obasanjo has said it's unfair to blame only the Igbo for attempting to secede from Nigeria. Ọ̀gá o. Tó já sí wípé kì í ṣe wípé ẹ ò mọ̀ wípé kò sí nǹkan tí ó ń jẹ́ Nàìjíríà mọ́. Torí inú fídíò tí mo gbé wọlé, ṣe bẹ́ẹ̀ rí bí bàbá ṣe ń fi kan ra sọ̀rọ̀ tó ń gbá tébù. Wípé do anybody really love Nigeria? Do you believe in Nigeria? Anybody tó bá lóun believe nínú Nigeria kó bọ́ síta kó wá ṣe iṣẹ́ yẹn. Bàbá Ọbásanjọ́ ẹni why tó ṣe jẹ́ pé ẹ̀yin lẹ máa fẹ́ kẹ́ lọ fi ara yín ṣe sacrifice fún more than 200 million citizens ní Nigeria. So you know the truth. Why are you deceiving people? Kàn tí ẹ gbà ti Yorùbá. Just the same way tí Tinubu náà gbà ti Yorùbá. Yet ẹ̀yin méjèèjì lẹ lead wa. Ẹ̀yin ọmọ Yorùbá wọ́n expect pé nǹkan rẹ̀ kan máa jáde àti ọ̀dọ̀ àwọn méjèèjì jáde nílẹ̀ Yorùbá. Àwọn náà bá ti wá jẹ́. Àwọn Northerner wá bá bàbá. Wọ́n wá sọ fún yín pé àwọn náà fẹ́ dá dúró. Gbọ́ olùgbọ́ mi. Tó yín ṣe rádaràda kiri tó ní àwọn Yorùbá nation wọn ọmọ kan tó ṣe wọn ọmọ kan tó kàn. My dear. Wàá kàn dédé gbọ́ lọ́jọ́ kan ni tí wọ́n declare Northerner. Wọ́n declare country wọn. Vehicle of Araba bí Araba vehicle. Èwo náà pé ti mọ́tò tí wọ́n. Ó jẹ́ sáré débẹ̀ pa. He said there were Nigerians from other parts of the country who also attempted to secede from the country. Obasanjo bared his mind while addressing a 20-man delegation of the League of Northern Democrats, led by a former Kano State Governor Ibrahim Shekarau at the Olusegun Obasanjo Presidential Villa in Abeokuta, Ogun State. The elder statesman recalled that there was a strong move by the North to pull out of Nigeria through what he called the vehicle of Araba. Bàbá Ọbásanjọ́, ṣé wọ́n wá bá yín? Wọ́n wá bá yín? Wọ́n wá bá yín?
bàbá Ọbásanjọ́ kí la ṣe? Kí ni ìran ọmọ Yorùbá ṣe fún yín? Mo kàn béèrè ní o, ṣé ìbéèrè ò fàjà? Ṣé báwọn ọmọ Yíbò lẹ́ ń sọ sìn pé kí federal government kó fi wọ́n lọ́rùn sílẹ̀ kan dá dúró, àwọn yẹn dẹ̀ sọ pé máa raise flag wọn ní December. Báyé sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Simon Ekpa Nigeria military Kini wọ́n ti gbé Simon Ekpa lọ sí ICC. Lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ dá dúró, wọ́n ṣe gbá wọn ṣàwò. Ogun ṣẹlẹ̀ ní South East ní ọ̀dọ̀ àwọn Yíbò. Bàbá Ọbásanjọ́ kò sí nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ mọ̀. Bàbá, ìwà yín ò dáa o. Ẹ̀yin àgbà wọn yìí, ìṣẹ̀dá gbogbo wa tó kù tẹ́ ẹ̀ fi ìyà jẹ torí àǹfààní ara yín. Á gbógun ti gbogbo yín ní kankan àtẹni tó wà níbẹ̀ àtẹni tó ti kúrò. Ẹ mọ òtítọ́, yet you are deceiving people. Mistake wo ló ti ṣẹlẹ̀ ní Nigeria of yesterday tẹ́ ti ṣe sẹ́yìn tí ẹ rí correct sẹ́yìn? I am better as a Nigeria than in Oodua Republic. Ẹ̀yin sọ fún Nigeria government kó jẹ́ kí àwọn Biafra dá dúró. Yet ẹ dẹ̀ pera yín ní Yoruba boy. Ẹ dẹ̀ ń jẹ́ kó yé wa wípé you are more better as a Nigeria than as a Oodua Republic son. Bàbá, ṣé nǹkan tẹ́ dẹ̀ ń ṣe yìí ò ní lẹ́yìn fún yín? Ẹ̀yìn wo ló tẹ̀ fẹ́ ní fún wọn mọ́? Ṣé báwa ta wà lẹ́nu ẹ̀ ní ká kú iṣẹ́ àkúrọ̀jú? A former president of Nigeria, Chief Olusegun Obasanjo, on Tuesday lamented the state of disunity in the country, saying that this is one flaw that has hindered the country from achieving greatness and be the leading light of the entire black race. The same mistake it complains, and you are one of them. Tell your lay foundation mistake yẹn. Tell the Joshede ni leni. Baba, how many mistakes let ní orí ọ̀fẹ́ láti ṣàtúnṣe títí dìsìn? The only thing ta kan rí yín, ẹ̀bẹ̀ lọ bí ẹ kàn ń tọ káàkiri bí ọlọ́bọ̀nbọ̀n. Obasanjo said that despite the uninspiring situation of things in the country, he remains an incurable optimist about things turning around for good for the country, as long as we can look back as a country and correct the mistake of the past. I am still asking you, Baba, Daddy Obasanjo, ẹ wà lára torí ẹ jẹ president nígbà oníkàkí, ẹ sì tún jẹ nígbà alágbádá. Àwọn mistake tẹ́ ẹ dálẹ̀ tẹ́ jọ lé foundation yẹn nígbà yẹn, ewu àtìgbà tẹ́ ti kúrò sí mélòó lẹ ti rí correct. Ìsìn lẹ fẹ́ mọ̀, lẹ fẹ́ máa sọ fún every president tó bá ti wà ńbẹ̀ pé bó ṣe yẹ kó ṣe ṣe, bó ṣe yẹ kó ṣe ṣe. Ìgbà tẹ́yin wà ńbẹ̀, did you listen to anybody? Ẹ wá fẹ́ máa ṣe ká máa rí yín bí an angel. Are you an angel? No. Are you even better off, better than all these ones? Àwọn tó wà ńbẹ̀ sìn. Baba Tinubu, do you think you Baba Obasanjo, are you telling us that you are far better than Tinubu? Bed of the same feather flocks together. Yes, your flocks together. Ṣùgbọ́n ìwà yín ìhòòrò burúkú ló jọ wà níkùn yín towards Yorùbá land. Ibi tẹ́ bá yé ilẹ̀ Yorùbá jẹ́dé òun lájọ wà lẹ́nu ẹ̀. Baba Obasanjo. Lára ẹ̀ṣẹ̀ tí ẹ sọ fún wa, kó máa ró níkùn yín. Ohun tẹ́ ẹ ṣe torí ẹ̀ tẹ́ fi ní oore ọ̀fẹ́ láti build ilẹ̀ Yorùbá, turn it around for positive and the best way. Ẹni nítorí nǹkan kékeré tí Yorùbá ṣe, nítorí ẹ ṣe. The same thing kan yẹn náà ni oró yẹn Tinubu kàn sínú. Èmi fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, tẹ́ ẹ ná ètè báyìí, tẹ́ ẹ fọwọ́, tẹ́ ẹ gbé ọwọ́ báyìí, tẹ́ ẹ dúró. Tinubu máa tó ṣe, Tinubu máa tó do this, Tinubu máa tó do that. Ẹ̀yin àgbààgbà wa, ojú yín máa bọ́ nílẹ̀ Yorùbá. Tí 4 years àkọ́kọ́ first time Tinubu bá lọ, tí Tinubu ò rí nǹkan kan ṣe, not ordinary tap water, kí wọ́n rọ̀nù gba gbogbo ilẹ̀ Yorùbá kó máa dà ṣù. Tó bá sọ wípé ilẹ̀ Yorùbá nìkan ló ṣe sí, ẹ sọ wípé yes ó ṣe bẹ́ẹ̀ nítorí pé kí ni? Yes, ìgbà tí Buhari wà bẹ́ẹ̀, bóun náà ṣe títí ẹ̀ nìyẹn. Bàbá Tinubu tí ẹ bá rí nǹkan kan ṣe, ẹ̀yin ọba tẹ́ máa jẹ ìyà nílẹ̀ Yorùbá, ẹ jẹ páànù ìyà, àmọ́ yín o. Torí gbogbo yín lẹ ń gun limousine. Limousine wo ni? Ṣé limousine náà ń gùn mọ́ sí ni? Mọ́tò kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ gbogbo yín yẹn, ẹ ní private jet, ẹ ń ṣe yàlà, ẹ ń ṣe yòlò. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ń bàjẹ́ sí, ebi ń pa àwọn èèyàn ń para wọn. Wọ́n ń pa àwọn èèyàn sóko, kò sí security, kò sí kankan tẹ́ dá sí. Ojú gbogbo yín máa bó.
Obasanjo disclosed this when he received the 20-member delegation of League of Northern Democrats led by the former governor of Kano State, Alhaji Ibrahim. You know, yes, you have identified your group as a League of Northern Democrats, but how I wish you call your group National League of Democrats, because where you come from should not be a problem. Where I was born should not be the enemy of my Nigerianness. I will be increasing by being a Nigerian rather than be a member of the Republic of Oodua. Bàbá Obasanjo lọ̀tẹ̀ ni yín, ẹ ti ṣọ̀tẹ̀ kú. Lọ̀tẹ̀ ni yín. Orílẹ̀-èdè ti ń bàjẹ́, ẹ wá wojú wọn o. Ẹ wá wojú àwọn àgbààgbà ọ̀bàyéjẹ́ ilẹ̀ Yorùbá. Ẹ wojú yín, ayì máa fi gbogbo yín ṣẹ̀sín eré lẹ máa pè é. Nígbà tó bá yá tí gbẹ̀dú ẹ́ńtà àwọn èèyàn mi tó ẹ́ńtà bọ̀dí wọn, ìkọ̀ọ̀kan la máa mú ilé yín tá máa wá ṣe ìfi yín ṣẹlẹ́yà. Ṣé ń gbọ́? Àwọn northern Kini mo ń bọ̀ o. Northern Democrats, the League of Northern Democrats, táwọn náà ń pè fún ìdádúró. Wọ́n wá bá bàbá. Bàbá sọ fún wọn wípé why the League of Northern Democrats? Why not League of Democrats as in Nigeria? Oníkálùkù ti ń jà fúnra ẹ̀, àbòsí ni tiyín. Bàbá Obasanjo sọ ẹ fẹ́ kó jẹ́ pé ìran Yorùbá náà máa fẹ́ pa ogun náà fẹ́ pa lé ogun tó wà Nàìjíríà mọ́. Ẹ fẹ́ kó pa ìran Yorùbá run àbí? Bẹ́ẹ̀ tí support àwọn Northern lẹ́ support àwọn ọmọ Biafra. Yet you are telling us that I will be increasing by being a Nigerian rather than being a member of the Republic of Oodua. Only I am undoubtedly proud to be a Yoruba, but my being a Nigerian should not be the enemy of my being a Yoruba. We must get the best man for the job. It doesn't matter where he comes from. We must get our act together. Baba, kò gba ẹnu mi ní nǹkan tó yẹ kí n sọ yẹn. Ọ̀nà. Kò gba ẹnu mi ní nǹkan tí ó yẹ kí n sọ yẹn. Mo sọ àlọ́ ẹ̀. Ẹ wá tún wá gbọ́. Kẹ́ ẹ lè mọ̀ wípé bàbá Ọbásanjọ́ tí wọ́n yé wọn. Ọ̀rọ̀ Yorùbá tẹ̀dẹ̀ kàn síkùn. Mi ìdẹ̀rí yín blame o bí ó ṣe àwọn ọmọ àlè tó pọ̀ láàrin yẹn torí ọmọ àlè tó pọ̀ jọ ọmọ kan lọ tí wọ́n ń support gbogbo ẹ̀yin bàbá wọn láti máa succeed pẹ̀lú gbogbo ìwà burúkú ọwọ́ yín nítorí agbára tẹ̀yin gbogbo yín bára yín jàlé lórí àwa ní koríko tó wà ńbẹ̀ tí ẹ̀ fi ìyà jẹ ẹ̀yin nu Ọlọ́run. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá Ọbásanjọ́ sọ ń bí tán sọ pé àwọn wà more of Nigeria than Oduduwa Republic ìyẹn Yorùbá nation. We have disappointed ourselves. Ṣé ń gbọ́ wọn? Ìyẹn ó rí fásí Nigeria ni o. We have disappointed the black race, Africa and the world at large. So, our concern is right. We have rubbished the value of integrity. No truth. And you know both the past leader and the present and the future kò sí integrity kankan tẹ́ ní. Baba Obasanjo said no truth among the leaders. And you know wípé iye ọjà òkùnkùn ní gbogbo yín náà. Òun ló jẹ́ kí gbogbo ìyà yìí kó máa bá wa kò ṣe irú Nigeria as a country ló yẹ kó máa face gbogbo ìyà tá à ń face lẹ́ni. If only all of you leaders, both the past, the present and ọmọ àlè future tó ń bọ̀. Tó bá jẹ́ pé ẹ ní ìfẹ́ Nigeria yẹn at heart bẹ́ẹ̀ ṣe claim you never love Nigeria. Gbogbo yín lọ síbẹ̀ tẹ́ bá ti débẹ̀ ẹ máa ríra yín bí Ọlọ́run. Ẹ wá ti ṣe ti oníkakí tán, ẹ ṣe ti alágbádá tán, ẹ rí mistake ẹ yọkọ control or correct. Nísìnyí gbogbo àwọn government head of state tó bá ti wá ẹ wá máa ṣe bẹ́ẹ̀ nípa ẹ mọ̀ jù wọ́n lọ ìgbà tẹ́yìn mọ̀ wípé gbogbo nǹkan tẹ́yìn point fún wọn ìgbà tẹ́yìn wà bẹ́ẹ̀ yẹn ò ṣe ṣe ẹ̀yin ò ṣe ṣe abẹ́fẹ́ sọ fún wa wípé àmọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń block tẹ́yìn gbógun ti ìjọba Tinubu ni irúkirú ọbẹ̀ wọ́jọ́ ní ẹ̀yìn àti Tinubu ikọ̀ ògbé kan bí òwú ìjàgò nìyí ẹ̀ ń ṣe kúrò ẹ̀yin méjèèjì ẹ̀ ń ṣàgbáre àgbáyé ò dálẹ̀ Yorùbá ẹ̀ lórúkọ rẹ̀ ní kọ̀rọ̀ rí ilẹ̀ Yorùbá ẹ̀yin méjèèjì kò ní dá fowó ọwọ́ yín tẹ́ fi ń bayé jẹ́ tẹ́ fi kó wa sínú ìgbèkùn. Bàbá Ọbásanjọ́ mọ̀ pé kò sí truth lára leaders kankan yet you are forcing us condemn Oduduwa Republic Oduduwa nation Yoruba nation yet you are supporting the Northerners to stand on their own yet you are asking Nigeria government to allow the Biafra leave to go but condemn Yoruba. Oh,
ògo kí là ṣe fáwọn àgbàlagbà wọ̀nyí báyìí wọ̀. Wọ́n ní no integrity, no truth, no love. Bàbá ẹ̀ mọ̀ wípé kò sí love. Lẹ́yìn tí ẹ mọ̀ wípé kò sí love. Lẹ́ sọ wípé regardless of anywhere, any tribe tí president yẹn bá ti wá. Lẹ́yìn tí ẹ mọ̀ wípé kò sí love. Tribalism tẹ́ mọ̀ wípé ó ti finish in Nigeria. Ẹ̀yin gan practice tribalism. You are not even behaving like a one Nigeria. Because you are also nínú ìwà ìṣe yín ọ̀rọ̀ ẹnu yín that you love the Igbo people and the Northern people more than the Yoruba that you claim. Ta lè rò pé ń fúlù bàbá. Ẹ̀yin sọ fún Nigeria government bàbá Tinubu kó let the Biafra go. Ṣùgbọ́n ẹ̀dẹ̀ tún support àwọn Northern ẹ̀dẹ̀ wá ń gbógun ti Yorùbá ní ṣàbẹ̀rù pé àmọ́ ìpẹ́ wà lára àwọn tó ń gbógun ti wá ní. Ẹ̀yin nù Ọlọ́run. Omi, ata, epo, iyọ̀, Yorùbá tẹ́ ẹ mú látilẹ̀ títí dìsín àbíyín fún tẹ́ ẹ ń ṣe ogun tẹ́ ẹ ń gbé ti ìran ọmọ Yorùbá lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀. Wàláhì kẹ́ tó jáde láyé. Mo sọ àlọ́. Ẹ mọ̀ wípé kò sí love. Yet you are saying what is not existing. No love, but it is not too late to retrace our step. Which step? Step tẹ́ fẹ́ retrace that. Ṣé yìí fi step kan sílẹ̀ ni? We must put the past behind us and work for the greatness of Nigeria. Ìkànnì yín ẹ̀dá alábòsí ni yín. Mo ti pariwo mo dẹ̀ yí pa màmá pa. Ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ti fi àbòsí jàrábà yín àtọ̀tẹ̀. Must you put àbòsí ànọ̀tẹ̀ to everything? Abẹ́yìn ò gbọ́ nǹkan tán wí ni. You must put the past behind us. Ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá Tinubu. Ṣé ẹ̀yin gan tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀? Ṣé ẹ put the past behind you? Kí lẹ fi hàn Tinubu lémọ̀? Kí ni Tinubu náà fi hàn yín lémọ̀? Nísìnyí ni mo sọ kò ṣe sẹ́yìn tẹ́ ti ṣe sẹ́yìn o. Àbí ẹ rò pé gbogbo wo mo bẹ́ ṣe ń takú ìjọba ẹ̀ tẹ́ ṣe ń gbógun tì both home and abroad. Tinubu náà òun náà hàn yín náà lémọ̀. Ṣé ẹ̀yin méjèèjì fi pass behind yín bẹ́ẹ̀? Ẹ get out of here. Ẹ̀yin ọmọ Yorùbá mo kàn ní kí wá tún ṣe yín létí ni. Ṣé ti rí bó ṣe ń lọ? Ṣé ti rí ṣé àwọn àgbààgbà tẹ́yin fi ọkàn tán tẹ́ ẹ̀ ń rìn lásìlẹ̀ lórí lélẹ̀? Ìyà jẹ yín ẹ̀yin ọmọ ìran mi. The more tẹ́ ṣe prolong pé ká dá dúró kí oníkálùkù lè live normally life tó ń lì tó yẹ kó live láyé. The more tí ìyà yẹn máa jẹ yín kò sí nǹkan rẹ̀ kan tó ń bọ̀ fún yín nínú Nàìjíríà mọ́. Ìyà ṣé rí tí 4 years ìyà ibà tán the another 4 years tó máa á tún wọ́ọ̀sì gẹ́lẹ́. Ṣé rí ìyẹ́lẹ̀ tẹ́ ẹ̀ ń yàtà tẹ́ ẹ̀ ń súfèé yìí ẹ tún yìí máa fi tọrọ ni tó bá tún the next another 4 years. Mo dẹ̀ rí pé like every year for 4 years nẹ̀ máa ń rì ní ìyà yín kò sí wàhálà. Mo gbọ́ mi ò gbà ó yàtọ̀ sí wípé mi ò gbọ́ rárá. Mo ti ṣe wọ́n bá tí mo lè ṣe tẹ́ bá ti ibi tẹ́ bá fẹ́ tẹ́ bá lọ ó lèmi náà lọ mo yá ọ̀rọ̀ Gann lò nìyẹn. Ibi tẹ́ bá ń lọ nèmi náà lọ ṣùgbọ́n ojú everybody wá máa bó kàn máa bójú ra wọn lọ ni àbí kí lẹ ní mo sọ. Orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé kòkòkò ó ní mò ń jẹ́. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel. Don't forget to like and thumb up on this particular video. Your comment is very important. Kí ni ìwọ náà rò nínú gbogbo àlàyé tí mo ṣe sílẹ̀? Àwọn eléyìí tó yẹ kí n hàdìmọ̀ tí mi ráyè hàdìmọ̀ ó yá bá mi fi kún níbi comment section. Ire o.